mi o koríko sùn mi ní ṣọjọ́ bí o korí jẹ́ ó bá wọn ṣàmọ́dún o. ọkọ ló rán mi wá o ọkọ ló rán mi wá o wá korí jẹ́ ogbó kò má yọkù ọkọ ló rán mi wá. ọkọ ló rán mi wá o ọkọ ló rán mi wá o wá korí jẹ́ ogbó kò má yọkù ọkọ ló rán mi wá. ilé ta là ń lọ ta là mí lọ ọ̀dẹ̀dẹ̀ ta là mí rè o ta là mí rè o ó dilé Ràfíà ó sinmi kájọ lọ sinmi kájọ lọ sinmi kájọ lọ ilé Ràfíà ó sinmi kájọ lọ. bówó ẹ mọ kó jíire ló pọ́lé o bó bá wà fèrè máa jó kó jíire nísàlẹ̀ bẹ́ẹ̀ mọ́ jíire bí ó jíire mi ò mọ̀ Bọ́lámídé bá ti jíire àbùṣebùṣe Azeez Rafiat mẹ́bí wọ́n náà ní kí n ẹ̀wọ̀n adúmọ̀ràdà rẹwà lóbìnrin ọmọ kan bí wọ́n mi ní olórí ìrìn aya eyín funfun bí ike ìbàdí àràn bàdí ìlẹ̀kẹ̀ olórí ìrìn aya àyájọ́ bí rẹ̀ lóní jẹ́ korí jẹ́ òpẹ́ ní ayé ọdọọdún la mi rórógbó ọdọọdún la mi ráwùsọ ọdọọdún la mọ̀rẹ́ òbí irun orógbó ló ní ogbó obì ló ní ọmọ bí kú dànù ẹ̀wà ló ní ọmọ wa kò sí mọ́ bẹ́ẹ̀ ọdún kò ní dé ká mọ́ ṣeré ọwọ́ òbí irun ara pápá lábẹ́ tó ibi kìjàkìjà lábẹ́ ṣin òjòjò níṣòwò kọ́mọ́lé náà jà kókó kó lárọ̀ tálẹ̀ màmá ìbí ayọ̀ o yé wa ṣá nílé o èbúté igbó irọ̀ ní ìṣàgbólé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ kú ọdún aya Azeez Abíọ́dún dákun mọ́ gbọ́dídùn ẹnu ní ọdún ẹ̀ lóde ọmọ Ògúndélé Táíwò dákun mọ́ dá gọ́jọ́gọ́jọ́ ọmọ eléjì ilé o ọmọ Ògúndélé Esther mẹ́bí wọ́n náà ní kí n àṣe ìṣàmọ́dún iwájú iwájú lọ́pẹ́ bí tirẹ̀ sí iwájú iwájú ló mọ lọ ó mọ nírẹ̀lẹ̀ ó sì mọ ga ọkọ rẹ ló ní wọn mọ kí ọmọ èje mẹ́jọ ó láyà mi ní dákun mọ́ bọ̀ wá bá ń kí wá bá ń kárí dùnú mi wá bá ń kí àwọn ọmọ mi kókó ọdún ó lóun tí mojú roko òun tí mojú rọ̀ṣà òun rẹ̀ níbí rẹ̀ nílé ayé ń bí ló ṣe ní kí wọ́n mọ kí ọmọ èje mẹ́jọ ó láyà rere ló jẹ́ tó ń gbọ́ tọkọ tó ń gbọ́ tọmọ ó ní bọ́dé pa láwọn bàbá tó gbé bí ọlọ́mọ èmi mọ bọ́ tí kò kiri àwọn bàbá rẹ̀ tó fi fún ní lówó ọmọ wọn níyè wa mọ́ gbọ́ ọmọ kú lódò ọmọ kú lómi sàmbàsàmbà kó gògó ní ọmọ yọmọ mi lélẹ́gùn òkú tẹgbẹ́ lọ́jà tí ó ta kíní ìtẹ́gbẹ́ lọ́jà tí ó gbówó lérí ìbàbá yín dá sọ fún náà pé lẹ́gùn èdìgbò ọmọ bàbá tẹ̀bí tàre òkú ló yẹ lẹ́jọ́ bàbá wọn kú sóko dápọn òkú dọ̀rọ̀ sí baálẹ̀ lọ́rùn ọmọ ọ̀rọ̀ yalu ní ọ̀rọ̀ ya kẹ́kẹ́ ọmọ ọ̀rọ̀ yalu yàn ẹ̀yìn lọ́mọ akẹ́kàkàkà kọ́ lọ́rọ̀ gbọ́ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí lọ́lọ́rọ̀ lè ṣe ìtó kí lómi wọn lóde gbó ọ̀tàrà lómi àwọn ọ̀fà ọmọ owó yẹlé o ọmọ ogun yẹta òtòṣì oyọmọ ènìyàn tani sẹ́wù kó wá wí iṣẹ́ òwú mímẹ́ bọ̀rọ̀ lówó èmi adìyẹ òtòṣì níjẹ́ láàrin gbẹ́ gbangba lolówó lé bàbá tiẹ̀ ti jẹun ọmọ oníyan wá mi délé mo bógiri ròde oníyàn wá mi délé mo bógiri ròde ògiri omi pọ̀jọ́ka ló bá dí kókó ẹ dákun ẹ mọ̀ mọ́jọ́ mi ó pọ̀jọ́ka mi lọ nílé bàbá tó gbé bí ọlọ́mọ ọmọ ẹni ara kan ní jíjọ àwo sàmbàsàmbà kó gògó ọmọ ti jẹ eégún nínú ilé àwọn bàbá rẹ ní okú ọdún àṣe ìṣàmọ́dún ọdún owó ọdún ọlá ọdún yìí ló sì mọ̀ ṣe ọkọ rẹ̀ mọ̀ rírì rẹ̀ ló ṣe ní kí wọ́n mọ̀ kí ọmọ èje mẹ́jọ. happy birthday to you o Ọlámídé Rafiat ti sọ́jọ́ bí lónìí mo wá kí o kórí jẹ́ òpẹ́ láyé kó dàgbà kó dògbó lágbára lọ́wọ́n bá tọ́ba wọn níta ló ń kọrin èwì sétí gbọ̀ rẹ̀ Òṣùpá akéwì lèmi jẹ́ èmi la fíjà akéwì tí wọ́n ń wí
àfijọ́ akéwì tó gbòde ọmọ lókè o kò ní já ṣe